bọ́dún bá ti dé ọlọ́dún mọ́dún ó a sì mọ́ sọ́dún ire ọlọ́dún mọ́dún ó a sì mọ́ sọ́dún ire ọdún orógbó orógbó àgbó ọdún obì obì àgórí àtẹ ìwòye àmọ́dún tówó tọrọ àpọ̀lọ́ dẹ́dẹ́ rẹ̀ wá sì mọ́ sọ́dún ire Àjọkẹ́ Bólúwá ti fẹ́ ti ń sọjọ́ bí lóní òkú ọdún ọmọ Láwórì ti ń sọjọ́ bí lóní mo pé òkú ọdún ó sì kó àṣeyẹ ìran ọlọ́dún ní kọ́ ọmọdún ẹ̀ lọ́dún kórè dákun kó bá ọ sí kó rọ́nà gbégbá nílé ayé kó má ṣe rí nira kó má ṣe màìsàn kó má ṣe mòṣì kó má ṣe mọ̀yà kó má ṣe mọ̀bánújẹ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba ìgbà ọdún kan láyé ìṣẹ́jú kan ní láṣẹ l'Èdùmàrè ọba Àjọkẹ́ dé onígangan lọ́jọ́ tàbí ọ̀sílẹ̀ ayé Bólúwá ti fẹ́ onígangan ní ìsọjọ́ bí rẹ̀ òní ọjọ́ bí rẹ̀ wà nídọ̀jọ́ ẹkún yé wà ṣàmọ́dún mọ́dún lílọ bíbọ̀ rẹ̀ wà ní báráyé nù ẹni bá ní o mọ̀ lọ lò ní dé bá ń lé béèyàn bá gbẹ́ kòtò dé ọ olúwa rẹ̀ ní òjì sí ọ̀tá tó bá torí rẹ̀ jáwé ewé àsùnkò ni bọ́ bá ń lé pààrẹ̀ wọ́n máa fọwọ́ ara wọn ṣe ra wọn ni bọ́ bá ń pè ìṣẹ̀dá rẹ̀ mọ́mọ́ nígbà gbọ́dẹ̀ òjòjò wá ní ṣòwò kó má lè nàjà kókó kó la ọ̀tá ń lé ó wá ní bòhìnbòhìn kó bá wọn jíjẹ sí nílé ayé tó wá àjòlówà wà á kéré òkò délé láṣẹ l'Èdùmàrè ọba wà á fọwọ́ pawú wà á fèrè gìjòbì wà á gbó bí olúgbógbó tí igbó wà á gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ìwọ ò máa ní rọrùn gbé sọnù bí ó ṣe bí ọmọ ìlà ìhà láwùrà bí ọba mi òkú ní jẹ́ òkánjú kú àwọn òbí rẹ̀ máa jèrè rẹ̀ ni ìwọ náà máa jèrè ara rẹ̀ wọn òkú ní mọ̀sáré rẹ̀ láṣẹ l'Èdùmàrè ọba ẹ bá mi pàjọkẹ́ adé bóyá orí rẹ̀ àwòwò ẹ jẹ́ kí n kí á mọ́lẹ́wà obìnrin ọmọ kan bí 1 mílíọ̀n ẹgbàágbèje lórí ọmọ ní í ṣe Àjọkẹ́ adé ṣàlọ́mọ́ dára ó dẹjọ́ o àmọ́lẹ́wà àrẹwà obìnrin ni abẹ́yìn funfun ní gbogbo ẹnu ẹlẹ́yinjú ẹgẹ́ wọn lẹ́sẹ̀ oge àpọ́nbẹ́pọ̀ rẹ̀ àwòtún obìnrin ni ọmọ tó fi gbogbo ọjọ́ dára bí egbin ni mò ń pè ẹwà rẹ̀ ò ní ṣá bẹ́ẹ̀ ni ẹwà rẹ̀ ò ní tí ọmọ mi ọmọ alálùbáríkà ọmọ ní àrídùnú Akanni Akewi Agbaye mo kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá mo kí ọ ní méje mẹ́jọ ni ìwọ ò máa ní rẹ̀lẹ̀ ọmọ ọ̀gá ni àrídùnú rẹ̀ wà ní ìbànújẹ́ mọ́ lọ́wọ́ láṣẹ l'Èdùmàrè ọba iná adédé àwọn bàbá rẹ̀ Àjọkẹ́ járe ilé o Yétúndé dákun jẹ́ ń bá ọdẹ nu gàdé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ máa Awori Akesan o mo rẹ́ni kejì mo pé kí ti gbé o Àjọkẹ́ mo ló gbére kí ti gbé o gbére ọmọ Awori kí ti gbé o gbére òǹlẹ́ ọmọ oṣù Akesan ọmọ ọlọ́kọ̀ tó ní ìṣẹ̀rí mẹ́bẹ́ wà lọ́mọ wájú ọlọ́kọ̀ tí ń ṣòwò ẹ̀yìn kùlé ọlọ́kọ̀ àṣejìgbàlẹ̀kẹ̀ ògèdègèdè ọlọ́kọ̀ àtọ̀ yẹbẹ lójú omi mẹ́bẹ́ wà lọ́mọ káfọ́pá wá káfá jẹ̀wà kádà panu kádà jẹnu káwá fọ́ gèdègèdè ọwọ́ wakọ̀ délé ìṣẹ̀rí mẹ́bẹ́ nínú ilé àwọn bàbá rẹ̀ ni ìwọ lọ́mọ arúgbó ọdẹ èyí tí ń fàyàfà mo pé bí Akesan ò ga jùgbò bí ò ga jù kùkùté ó bá ti níbọn àmúléwọ́ pẹlẹbẹ kékeré ọdẹ ni bàbá yín ṣe ìwọ lọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run mo pé bí bàbá yín bá gbẹ̀bí ewúrẹ́ tán yóò lọ rèé gbẹ̀bí àgùntàn ìwọ lọmọ oṣù Akesan ò mẹbẹ́yìn lọmọ oníyan kókò
tí mú jẹ ẹgbẹ́ iṣu lọ Àjọkẹ́ Adé mẹ́bẹ́ nínú ilé àwọn bàbá rẹ̀ ni àbíbá mo ló kú ọdún mo rẹ́ni kejì mo ló sì kú àṣeyẹ bólúwá ti fẹ́ ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣemọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ǹjẹ́ tán bá ní ìtàn ní nkọrin wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá ìtara ẹ̀fẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.